Bàdá ló lẹ́rú ti dé o. Ọmọ bàbá Túndé ti gbé tọ̀nà dé o. Bàbá àgbà káfàtà òyà o. Ẹ ǹlẹ́ o, ṣé ẹ ti gbàgbé ibi tá a dé o? A tẹ̀síwájú mbẹ̀. Lápàdé àti Áúdù ni wọ́n bára wọn pàdé tí wọ́n sì ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Lápàdé lohùn jáde lẹ́nu rẹ̀ tó ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ṣe ìdáhùn sí ohun tí Áúdù Kàrímù ń sọ lọ́wọ́lọ́wọ́. Áúdù wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀. Ń bọ̀rọ̀ rẹ̀ lọ, ó ní gbogbo àwọn tí kò ní iṣẹ́ lọ́wọ́ ni àbá ti kó. Oníkálukú ìbá sì ti sọ ọ̀nà tí ó ń gbà jẹun fún wa. Ìlú ìbá ti rọ̀ díẹ̀ bó orílẹ̀ yìí tí ó bí pé ìmú ló ti ń ṣiṣẹ́. A ní òun ti fi iṣẹ́ olówó oṣù sílẹ̀. A ní àgbẹ̀ ni òun ṣe báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́lé mọ́lé, tí wọ́n ń ralẹ̀ mọ́lẹ̀, tí wọ́n ń gbé ìyàwó lé ìyàwó. Bẹ́ẹ̀ ni iṣẹ́ oko pé tó ni. Ìbá pé bẹ́ẹ̀ wọn a kọ́ máa ṣe iṣẹ́ olówó oṣù. Oko ṣe é ro làgbẹ̀dẹ̀ ń pọkọ́ta. Òmíràn nínú wọn kò rí kòkó òkúta kan tà lọ́dún o. Gbogbo irú wọn làbá ti kó, tábà ti gbọ́ tẹnu wọn. Ó dákẹ́ díẹ̀, ó wò Lápàdé. Ó tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ ó ní ṣùgbọ́n kò sí nǹkan tí ń rú nínú igbó tí kì í ṣe ọ̀nà ló ń bọ̀ o. Ọ̀nà ló ń bọ̀, ó ti wò kó pẹ́ tó. Àwọn alápámáṣiṣẹ́ ọ̀lẹ́dàrùn gbogbo, àwọn tí ìbá máa ṣiṣẹ́ ran ìlú àti orílẹ̀-èdè wọn lọ́wọ́, tí ó jẹ́ pé kàkà kí wọ́n ṣe èyí, olùdarí ni wọ́n fi ara wọn ṣe fún àwọn adàlúrú àti ọ̀daràn. Ó dá wa lójú pé ẹni tí ó lóye gidi ló ń darí àwọn arúfin tí ń tagbó wọ̀nyí. Òun náà ló sì ń dáàbò bò wọ́n. Ìyẹn ni kò jẹ́ kí a tètè rí wọn mú. Ó gbàgbé pé pálapàla kìí ṣe ẹran àjẹgbé. Ọjọ́ kan ni ọwọ́ wa yóò tẹ̀. Ìgbà náà ni yóò tó mọ̀ pé ẹni tó gbé epo lájà kò jalè bí ẹni tó gbà á sílẹ̀. A sì ti ń róye díẹ̀díẹ̀, kò sì lè pẹ́ tó bẹ́ẹ̀ tí a ó fi kó gbogbo wọn pátápátá láìkú kan. Lápàdé wò ó rẹ́rìn-ín músẹ́, ó ní Áúdù Kàrímù, àbí èmi gan-an ló wá pàdé lọ́nà oko? Bí òwe bá jọ òwe ẹni, bí a kò bá lè dáhùn, ẹ̀rù ìjà ló ń bá ní. Bí o ti ń sọ̀rọ̀ yìí, ó dàbí ẹni pé rọra ń dá a wí pé mo jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí kò fẹ́ ṣiṣẹ́, tí ó wá ń ṣàkóso àwọn ọ̀daràn. Bí ó bá ṣe pé bẹ́ẹ̀ ni òun rò, jẹ́ kí n yára sọ fún ọ pé ibi tí o fi ojú sí ọ̀nà kò gbábẹ́ lọ. Lọ́wọ́ àwọn arúfin rẹ síwájú, a kì í dàgbà gọ̀. Ṣé bí ènìyàn bá ti pẹ́ nídìí iṣẹ́ kan, iṣẹ́ náà máa yé e sí ni. Bí o ti pẹ́ tó ní ìdí iṣẹ́ ọlọ́pàá yìí, ó yẹ kí làákàyè rẹ ti kún, kí làákàyè ti bá làákàyè nínú rẹ. Àṣé súnmọ́ ni làámọ̀ṣẹ́ ni, ènìyàn gbókèèrè nìyí. Áúdù dá a lóhùn, ó ní Lápàdé, ǹjẹ́ ọ̀rọ̀ rẹ yìí kò wá dàbí ti ẹlẹ́fọ̀ọ́ àtàn báyìí? Wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ o, ó ní ẹ̀fọ́ dáadáa ni o, kì í ṣe ẹ̀fọ́ àtàn o. Ta ni wí pé ẹ̀fọ́ àtàn ni tẹ́lẹ̀? Òun tí ó ń ta ẹ̀fọ́ àtàn ni ara ń fù. Mo dárúkọ rẹ ni, àbí mo sọ̀rọ̀ kàn ọ́? Kí ni wá fa irú ìdáhùn tí o fún mi yìí? Báwo ni o ṣe wá gba ọ̀rọ̀ náà kan rí? N kò kúkú dárúkọ rẹ, ṣùgbọ́n bí ó bá jẹ́ pé òtítọ́ ni ọwọ́ rẹ kò mọ́ nídìí ọ̀rọ̀ igbó tí ń da gbogbo ìlú láàmú yìí, a ó kúkú rí ọ mú láìpẹ́ ni pẹ̀lú. Ìwọ náà sáàmọ̀ wá. Mo ń kìlọ̀ fún ọ nísinsìnyí o, ààbọ̀ ọ̀rọ̀ là á sọ fọ́mọlúwàbí. Bó bá dẹnu rẹ̀ ńkọ́, á dodindi. Ẹjá dá a lébi tá a dé yìí. Inú abala tó tún kàn ní kẹjá tún pàdé o, lórí ètò tá a pè ní Adùn ní Yorùbá. Ìwé tá ń kà á bọ̀. Ajá ló lẹ́rù, irọ́ ni pẹpẹ ń pa.